ọ̀kan pàtàkì lára àwọn gbajúmọ̀ òṣèlú àti alágbára ilẹ̀ haúsá irun olóyè alhaji Buba Galadima tó jẹ́ ọ̀kan lára àwọn aṣíwájú ẹgbẹ́ òṣèlú New Nigerian People Party NNPP tó sì tún jẹ́ alátìlẹyìn bàbá àsàlẹ̀ òṣèlú ìpínlẹ̀ Kánò tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kánò tó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú New Nigerian People Party NNPP lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 sẹ́nitọ̀ Robby Musa Kwankwaso ẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ tá à ń júwèé òun ni Buba Galadima ó mà ti sọ̀rọ̀ ó ti tú àṣírí lórí ètò ìdìbò ààrẹ ọdún 2027 tí kò pé ọdún méjì tí yóò wáyé mọ́ báyìí tó sì ti sọ ìdí tí àwọn haúsá àti fúlàní táwọn òfin ní dìbò fún Tinubu àti ìdí táwọn òfin ní ṣàtìlẹ́yìn fún pẹ̀lú ìdí tí Kwankwaso fún rẹ̀ tí Tinubu ń wá lójú méjèèjì láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ tí kò fi ní ṣiṣẹ́ fún Tinubu ní sáà kejì. ẹ̀rọ ti wí pé láti bí ọ̀sẹ̀ mélòó kan ní awuyewuye ti lọ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ń ṣèpàdé pẹ̀lú Robby Musa Kwankwaso láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú NNPP máa bọ̀ sínú ẹgbẹ́ òṣèlú APC. kódà nítorí Kwankwaso ni òun lọ pé ó jẹ́ kí wọ́n gba iṣẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC ọ̀mọ̀wé Abdullahi Ganduje kúrò lọ́wọ́ ẹ̀ nítorí tí àárín wọn àti Kwankwaso kò gún régé tí wọ́n sì ní Kwankwaso ó ti ń jẹ́ kó di mímọ̀ pé bóun yóò bá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ yọ Ganduje kúrò nípò alága nítorí pé ọ̀tá òun ni òun ò sì lè gbà kó ọ̀tá òun kó jẹ́ alága tí ó máa pàṣẹ wàá lé òun lórí. ọ̀rọ̀ yìí inú máa ń jáde rẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé pẹ̀lú bọ́pọ̀ èèyàn ṣe retí pé lẹ́yìn tí wọ́n yọ Ganduje nípò alága Kwankwaso yóò darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC kò sẹ́ni tó ti rí ìrírí eléyìí tọ́pọ̀ èèyàn sì ń wòye pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ láàrin Kwankwaso ààrẹ Bọ́lá Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC wọn. ṣá o pẹ̀lú bí ìròyìn ṣé wọ́n jẹ́rẹ̀ rẹ̀ Buba Galadima tó súnmọ́ Kwankwaso kódà tó tún jẹ́ aṣíwájú ní ẹgbẹ́ òṣèlú NNPP wọn ó jẹ́ kó dìímọ̀ wípé Kwankwaso táwọn kan gbé kiri pé yóò ṣiṣẹ́ fún Tinubu ó ní òsín tó jọ ó ní Tinubu ní àwọn ẹ̀ṣẹ̀ kan tó ṣe Kwankwaso ilẹ̀ haúsá àti ilẹ̀ fúlàní ó ní nǹkan tí Tinubu tó ṣe ní rògbòdìyàn ọ̀rọ̀ ọba méjì tó wà ní ìpínlẹ̀ Kánò tó jọ ń jà ìjà àgbà àti ìjà ẹni tó tọ́ sí ipò náà ó ní ó ṣe ní láàánú pé ìjọba àwọn èèyàn ìjọba gómìnà Abba Yusuf tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú NNPP Emir Lamido Sanusi Lamido ó ní àwọn fóòntẹ̀lù làwọn dáná gẹ́gẹ́ bí Emir ṣùgbọ́n tó ní Emir tí wọ́n yọ kúrò nípò ìyẹn Aminu Ado Bayero ó ní níṣe ni Tinubu ṣàtìlẹ́yìn fún kódà ó ní àwọn ọkọ̀ àwọn agbófinró bíi 40 iná kó ti Ado Bayero nìkan láti máa dáàbò bò tó sì ní eléyìí gan iná ń dá wàhálà sílẹ̀ ní ìlú Kánò àti pé nígbà tó jẹ́ pé Tinubu ti mọ̀ sí sẹ́nitọ̀ Robby Musa Kwankwaso tí òun tẹ̀lé kò ní ṣàtìlẹ́yìn fún tó sì ní gbogbo ẹnu inú òun fi ń sọ eléyìí.